ìyá yín tún ti gbèrè ìtìjú, mọ̀mọ́ yín tún ti gbèrè ìtìjú. Ṣé mọ̀ pé mi ń sọ, mò ń sọ pé mọ̀mọ́ ọ̀dọ̀ Lizzy tẹ́ lọ yìí, of all places to go, tó bá tiẹ̀ gbọ́dọ̀ àwọn ọmọ ayé lọ tender apology, it still makes sense. Mọ̀mọ́ wá dà sí rọ̀fù sí i. Mọ̀mọ́ ṣáyé ń ṣe yín ni, ṣáyé ń ṣe yín tẹ́ ń lògùn ẹ̀jẹ̀ ni. Mọ̀mọ́ wá dà sí rọ̀fù because she was expecting a soft landing látọ̀dọ̀ àwọn Ṣọlápé. She thought that tóun bá gbé Ṣọlápé mọ́ra, that Ṣọlápé will eventually succumb. She thought that tóun bá bá Arẹjà ń jà, tóun fi jàjà Ṣọlápé, that is more than enough for Ṣọlápé to succumb to her. Ó ti gbàgbé pé wèrè la fi ń wo wèrè lọ́rọ̀ Lizzy. Tájà yín ò bá ti lè fẹnu kó èébì ẹ̀jẹ̀, why are you coming? This is the first test Lizzy kọ́kọ́ fún yín and you fail woefully. Kò sọ̀rọ̀ lẹ́nu ọmọ aṣẹ́gita yín mọ̀mọ́. What a shame. 65 ẹ̀sìn lẹ fi ń ṣe kiri lórí cyberspace. Ẹ̀sìn yín, ẹ̀sìn awọ́rò ni. Ta ló ṣépè pé ẹ̀sìn lẹ máa fi ọjọ́ ayé yín ṣe náà? What a shame for your age, mọ̀mọ́. What a shame. Ẹ wá ń dà sí rọ̀fù sí. Ẹ lẹ́ẹ̀ni dá Lizzy lóhùn torí ó máa stain white yín. Nǹkan tó yẹ kí Lizzy gan fi dá yín lóhùn nìyẹn. Wípé màmá, èmi máa stain white yín, màá ṣẹ̀ wá stain ní ẹ̀ dáadáa. Ó dá nǹkan tó ṣe fún yín. Èèyàn méjì ń jà, ẹ gbè sẹ́yìn èèyàn kan, tẹ̀dẹ̀ mọ̀ pé èèyàn kan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà yẹn. Ṣé ẹ máa rò pé Lizzy ò mọ̀ pé ẹ like òun? Wípé ẹ gbèjà òun kì í ṣe pé ẹ like òun náà. Lizzy is very smart for her to understand that this woman is a fool. Ọ̀rọ̀ ìyá Àwẹ̀rú tí Arẹjà ń dá sí ń jọ sí tó bu yín ṣe torí ẹ̀ lẹ́ ṣe drag Arẹjà. Torí ẹ̀yin gan, òun ni mò ń sọ pé ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe wà yẹn ṣe bí nǹkan tí Lizzy ń ṣe, ẹ̀yin náà ń ṣe lórí social media in the space of 2-3 months. Ẹ ti gbé àlùjọ wá láti wá fi bully Dorcas, ẹ ti gbé ex wọnú wá láti wá fi parọ́ mọ́ wọnú. Ẹ̀yin lẹ́dẹ̀ ń sọ pé ẹ like obìnrin tó bá ń bú, ẹ like ọkùnrin tó bá ń bóbìnrin, ẹ like ọkùnrin tó bá ń bóbìnrin kán lọ wá ṣẹ́ṣe. Ẹ̀yin lẹ́dẹ̀ ń gbé ọkùnrin wá sórí social media láti máa fi bully àwọn tẹ́ ń bájà. Ṣé ẹ rò pé gbogbo èèyàn ò rí nonsense tẹ́ ẹ̀ ṣe? Ó máa ṣọ́ọ̀kì yín pé gbogbo script tẹ́ ẹ máa ń lò tẹ́lẹ̀ kò wọ́ọ̀kì mọ́. Wọ́n ní ewé ti sunko, bèbí ti ṣẹ́jú. A lè máa tẹ̀lé yín ká gbórí ọ̀bọ̀ dání. Nísìnyẹn wá dà sí rough. Ẹni ẹ̀ lè dá Lizzy lóhùn, ó máa stain white yín. Ṣẹ́yìn ò ro kinní yẹn? Ṣé mo pé nǹkan tí mo ṣe ń sọ nìyẹn pé mọ̀mọ́, what is your escape plan? Kí ni escape plan yín? Ṣé ẹ rò kẹ́ tó lọ sọ́dọ̀ Lizzy tẹ́ lọ máa support ẹ̀? Tẹ́ bá tẹ̀ mọ́ pé Lizzy jàre, to you feel like Lizzy is not she's not báwo ni wọ́n ṣe máa ń sọ òyìnbó yẹn o? She's not indebted to Lanre. That is your own opinion. Why don't you keep it to yourself? Bọ̀ ẹ gbé gbogbo ọ̀rọ̀ yẹn gbé sórí. Ẹ gbé ru ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ẹ bẹ̀rẹ̀ sí ń bá Arẹjà ń jà, ọmọ tí ò kọjú ìjà sí. Torí pé ẹ fẹ́ ṣe kí ni? Ẹ fẹ́ find favour lọ́dọ̀ Lizzy. Tó bá dẹ̀ pé ẹ ṣẹ́ Lizzy tẹ́lẹ̀, àbá sọ pé òkè o, at least ó lè fojú wéré wò yín. Bọ̀ ibi tí Lizzy wà lénìí, nǹkan tó ṣe Lizzy lẹ́yìn, you are part of the people tó sún Lizzy débi tó délé ni, because ẹ̀yin ẹ lọ tarọ́ fún tẹ́ ń gbowó lọ́wọ́ ọmọ lọ́mọ. Tẹ́ sọ pé a fẹ́ gbìjà at the end of the day, ẹ kàn ń rotate ẹ̀ láàrin ara yín tẹ́ ń gbowó lọ́wọ́ ẹ̀. Ẹ wá dà sí rough. Ẹ lẹ́ẹ̀ ní dá lóhùn, ẹni ọmọ stain white yín, ẹni kíní kan mọ̀mọ́ ẹ kó ṣì. Tó bá yẹ pé Lizzy tẹ́wọ́ gbà yín tó ní kẹ́ ẹ máa bọ̀, ẹ ní sọ nǹkan tẹ́ ẹ sọ yìí. Ṣé ẹ mọ̀ ṣá? Ẹ ní sọ nǹkan tẹ́ ẹ sọ yìí. Bọ̀ kí ló dé tí gbogbo èèyàn ń reject yín? Nínú gbogbo èèyàn tó yẹ kó reject yín, àwọn warrior tún reject yín lórí social media. Mọ̀mọ́, rejected ẹ̀sà bandit. Àwọn warrior tún reject yín. Tí warrior bá ti lè reject yín, ayé yín ti bàjẹ́ ni. Àwọn ọmọ odó wọ́n reject yín, àwọn ọmọ ayé reject yín, àwọn warrior wọ́n tún reject yín. Ayé yín ti bàjẹ́ nìyẹn. Ẹ wà relevant mọ́, kò sẹ́nibody tó gauge yín mọ́ pé
palele ẹ wo nǹkan tẹ́ sọra yín dà from grace to grass Momo ó déyàn tí ó ní page mọ́ ó déyàn tí àwọn mọ ọkọ táwọn èèyàn rò ní pé nísìnyí tí ìyá yín ò ní page mọ́ she's desperate for engagement and content so she's looking for who tóun máa fara pẹ́ ṣe mọ̀ pé ó lọ fara pẹ́ Dorcas ńgbà yẹn ni tó ń make owó torí peace tó bá Dorcas ṣe tẹ́ bá mọ iye tó make nísìnyí ìgbà tí ó dẹ̀ ti da peace rú kò sí page mọ́ kò sí engagement mọ́ kò rí show ṣe mọ́ ó wá ń wéyàn tó tún máa fara pẹ́ torí ẹ̀ ló ṣe ń bẹ́ kiri bí ìgalà torí ẹ̀ ló ṣe ń bẹ́ kiri ó ń wéyàn tó máa tún lọ lẹ̀ mọ́ wípé tí bá lọ sọ́dọ̀ ilé ẹ tẹ́ ń gbé súnmọ́ àwọn ilé àwọn ọmọ ayé ti mọ̀ wípé ìyá ìwèrè ni torí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní kó lọ ṣe apology tó bá jẹ́ pé you are coming with a true intention and you know that okay gbogbo nǹkan tó ti ṣe sọ́mọ ọmọ ayé ó dùn wọ́n okay apologize ṣebí ìwọ ló lọ bá wọn what were you expecting kọ́kàn tẹ́wọ́ gbà ẹ́ just like that so they will know that it's true that you really mean what you want to be with them then apologize máa sọ pé kí ni mọ̀mọ́ ṣe ló bá wá parọ́ ló lọ rà àbú fún Àbíkẹ́ ó ní Àbíkẹ́ ó ló ti ní HIV ó lóun ò fẹ́ bá ṣe bọ̀ kí ló wá dọ́dọ̀ ẹ̀ in the first place àràbù ni o Àbíkẹ́ ò ní HIV o torí rejection yẹn she cannot take rejection òun dẹ̀ ló lọ ń wá àwọn èèyàn ó mọ̀ pé you don't like rejection then what are you looking for people for àwọn yẹn kó lọ delete gbogbo fídíò tó gbogbo nǹkan tó ti post lórí 30 million blog ẹ̀ nípa Àbíkẹ́ gbogbo defamatory things tó ti post wọ́n ní kó delete ẹ̀ wọ́n ní kó render apology kó kúnlẹ̀ kó máa rá bàbà èmi gan bá kúnlẹ̀ bí báyìí pé on behalf of Momo ẹ jọ̀ọ́ ẹ dá Momo mọ́mọ́ tán Momo need you people àwọn yẹn ò dá lóhùn àwọn yẹn ti understand pé ó fẹ́ fi wọ́n ṣe kí ni pick up engagement ni pé kò sí engagement lọ́dọ̀ Momo mọ́ àwọn èèyàn ò gbọ́ mọ́ àwọn èèyàn ò wò mọ́ kò wà relevant mọ́ vendor gan ti jápa torí ẹ̀ ni Momo ṣe ń kanra kiri Momo tún rìn àrìsàsí ó tún rìn lọ sọ́dọ̀ àwọn city boy wọ́n tún lè dànù náà ni báwo ló ṣe ń reject yín ló in the space of how many months 3 months náà ni ó rí Dorcas gbóná ṣá Momo tún rìnrìn àṣẹ lọ sọ́dọ̀ àwọn Tinubu tí Momo sọ pé Tinubu ti kú kíní kan tó bẹ̀rẹ̀ sí ń képe fún wọn gbogbo gbà yẹn ó tún rìnrìn lọ síbẹ̀ torí pé gbọ́ pé wọ́n ń pín owó wọ́n tún lé Momo kúrò ń bẹ̀ náà Momo tó fi kanra wọn mọ́ wọnú rejected city boy movement wọ́n tún reject Momo kúrò ń bẹ̀ Momo tún lọ sọ́dọ̀ àwọn warriors ó tún lọ ń share post Lizzy just imagine how unstable oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ lórí social media yẹn mi just imagine how unstable somebody can be from you that you are very close to Queen Mother turning to you that you are sharing Lizzozoo on this social media space ó wá dà sí rọ́ọ̀fù báyìí torí pé Lizzy jàkàyàmá ẹ̀ ó ṣe kínní yẹn fún fojú wèrè gbólẹ̀ wọ́n wá ní kí Momo lọ apologize náà ìyàwó sọ pé yẹn òun ò lè ìgbà tí Lizzy ti jẹ̀jẹ́ ìyá yín ìyàwó ni ó ti wá rí pé kò sọ náà kò dẹ̀ fẹ́ ego ti bá yé ẹ̀jẹ̀ àṣeyàn tí ò ní nǹkan kan mọ́ what do you have to lose anymore owó ti tẹ́ra ẹ náà níwájú wọn o ti gbéra ẹ o ti lọ tẹ́ra ẹ níwájú wọn what do you have to lose ego yẹn ò tó fẹ́ kó apologize ó sì ń fi pé òun kẹ̀ wẹ́nà àwa máa bú ẹ tó bá àwa máa ṣe kínní yẹn fún ẹ tó bá apologize but still náà ìwọ ló mọ nǹkan tó o fẹ́ you have to drop your ego o dẹ̀ gbọ́dọ̀ kúnlẹ̀ kó máa sọ pé yeye mẹ́sọ̀ ẹ má bínú o èmi tẹ̀rọ pé ó fẹ́ bẹ̀bẹ̀ ni in fact èmi gan máa jọ yẹn láti bẹ̀bẹ̀ èmi tẹ̀rọ pé ó fẹ́ bẹ̀bẹ̀ ni èmi gan máa ẹ dáríjì Momo o Momo ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ṣáà ti rí pé Momo ti yíká ọ̀tún ó ti yíká òsì fún yín o ẹ foríjì Momo o Momo need you right now she's lonely she's alone nobody want to associate with her wọ́n ti jálẹ̀ kò ní anything ẹ forgive Momo èmi gan máa bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ wọ́n á ní kó lọ bẹ̀bẹ̀ wá dà sí rọ́ọ̀fù wípé ò ní dá lóhùn which white gan-an stain ni white wo
aṣọ tó wà ẹ̀yin aláṣọ pípọ́n bí àparò ṣé ẹ̀yin rẹ̀ ń sọ pé wọ́n stain white aṣọ wo gan ló wà lẹ́kọ́ kọ́ra tó ń stain ni image wo lo ní ìwọ tó jẹ́ pé you build your image on destroying people's lives on this social media ìwọ ló wá ń sọ pé ò fẹ́ kí Lizzy stain white white wèrè wo Lizzy tó débi tó dé yìí ìwọ kọ́ ló bá tiẹ̀ jẹ́ kó tó débi tó dé yìí no be you dey collect money from her they sell her first hope that you want to fight for her ẹ̀yin kọ́ ìgbà tí ò wá sanwó mọ́ ẹ̀yin kọ́ lẹ wá tàn sí ni tẹ́ kẹ̀yìn sí tẹ́ bẹ̀rẹ̀ sí bá tẹ̀ jẹ́ o rò pé ó máa forget gbogbo nǹkan tó ti ṣe yẹn ni àbò rò pé kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media nǹkan tí ò kì í yé mọ̀mọ́ nìyí she feels like she's so big that anywhere tó ń bá wọ́ọ̀dì we accept mọ̀mọ́ tẹ́ bá dé bí ẹ tún máa jẹ gbani ó yẹ kẹ́ tẹ̀lé débí náà tẹ́ bá dé bí ìyàlẹ́ máa jẹ èmi ò ní sọ pé kẹ́ má ẹ wò ó máa dàbẹ́ nípa ẹgbọ́jọ́ kù ni èmi ẹlẹ́yà tí nǹkan tí màá fojú yín rí ẹ̀rọ ṣe rí ibi tó ti ń reject yín ẹ̀ ṣàrara máa lọ síbẹ̀ kó máa reject yín náà àwọn yẹn tẹ̀ wò ó ṣe fún yín wọ́n ní kẹ́ lọ bẹ̀bẹ̀ ẹ̀yin àgbà játijàti no sense ẹjọ́ ta ló máa báyàn jà lórí social media tó máa bẹ̀bẹ̀ kiri ta ló máa báyàn jà ọjọ́ tàbí kẹ́ jáde tó sọ pé òun wá family mi ṣẹ́rí tí mo bẹ̀bẹ̀ ni mo ní kò ní yẹ níbikíbi tó bá wà orí ẹ̀ ó ṣí èrè mọ́ tilẹ̀ ni máa bẹ́ẹ̀ àbí mo ti bẹ̀ẹ́ ni táwọn sọ pé ìyá àwọn veteran blogger náà ní kó lọ máa bẹ̀bẹ̀ mọ̀mọ́ ayé yín ò wù mí ẹ wá dà sí rọ mọ̀mọ́ ó yá ẹ gbé sórí conscience ní kẹ́ gbé lérí ajé yín kẹ́ ẹ sọ fún wa wípé ìjà torí pé ẹ lè ṣẹ́gun Dorcas kọ́ lẹ fi lọ ń gánbọ̀dé pẹ̀lú àwọn èèyàn tó bá yẹ pé ẹ dọ́dọ̀ Àbíkẹ́ ẹ gánbọ̀dé pẹ̀lú ẹ dọ́dọ̀ Lizzy ẹ gánbọ̀dé pẹ̀lú ẹ still náà òfo lẹ ṣì máa mú wá òfo ọjọ́ kejì ọjà lẹ ṣì máa mú wá mọ̀mọ́ somebody should tell you the truth gbogbo yín ẹ tó Dorcas mú ẹ tó kàn ẹ tẹ́ra ilẹ̀ gbogbo yín àwọn Àbíkẹ́ tó ti ń ṣiṣẹ́ Dorcas láti more than 5 years kan ló yẹ kó tẹ̀ ti ṣe anniversary gan ojoojúmọ́ Dorcas ni Dorcas repetition yìí náà ni at the end of the day wọ́n ṣe ń sọ náà kò sẹ́nibọ̀dì tó gbọ́ wọn they are scrambling and scrambling there àwọn èèyàn ti ẹ̀ wò mọ́ pé what are you saying àwọn èèyàn ti move on ẹ̀yìn á sì máa sọ̀rọ̀ ọ̀rọ̀ 1990 look at you ẹ wá ń dà syrup fún sí wípé ẹni dá Lizzy lóhùn kó má stain white wèrè white tó ti ya mọ́ yín lọ́rùn you are worrying about the stain láṣọ tó ti gbọ̀n ya aṣọ ònúlẹ̀ you are worrying about stain you have no integrity okay ìgbà tẹ́ tún sáǹsìn báyìí ṣé rí gbogbo àwọn èèyàn tó ti rí bẹ́ẹ̀ ṣe move funny within this space of how many days ẹ tún ti lulẹ̀ gbogbo wọn á tún sún sẹ́yìn mọ́ tó bá yẹ pé Lizzy gbà ní òun ni mò ń sọ fún yín àwọn pàṣán ọ̀rọ̀ gbogbo àwọn tó blogger yín yẹn tí ò gbójú jáde yẹn ayé wọn ti bàjẹ́ nìyẹn ó yẹ kí Lizzy gbà so that a lè rí yín mú dáadáa báyìí a lè gbà yín mú lọ́rùn ọwọ́ ẹ̀yin ọmọ ewúrẹ́ ìyá yín ti rí pé òun ti fọkọ̀ ó wá ń dà sí rọ́ọ̀fù bọ̀ ṣé kò yẹ kí ìyá yín ronú kó tiẹ̀ ronú pé okay what is the outcome of nǹkan tí mo fẹ́ lọ ṣe kó tó bẹ̀rẹ̀ what is the outcome of nǹkan tí mo fẹ́ lọ ṣe kó tó bẹ̀rẹ̀ she was so desperate to the point that warriors are commenting on that post nísìnyí ṣé mo sọ fún yín wípé wọ́n gbé yín gógó ni mọ̀mọ́ wọ́n ti gbé mọ̀mọ́ gógó alùjọ́dá kó wá kọrin fún ìyá yín ti ń ṣẹ̀sìn ọ̀ wọ́n ti gbé ìyá yín gógó àwọn warriors tó wá kọ́mẹ̀ntì sọ́ndà yín àwọn kan ló ń drag yín sí tó ń ṣépè fún yín ọlọ́run àtijọ́ ṣe rí ọlọ́run sìn concord plane ló ń gbé bọ̀ ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó mú yín within the space of kini the peace that Dorcas did with you for years on this social media space people cannot even do it for 2 days with you 2 days ago ẹ jọ ń pín wèrè ṣe láàrin ẹ̀yin àtàwọn àwọn ọmọ ewúrẹ́ àtàwọn ọmọ warriors wọ́n jọ ń pín wèrè ṣe ni àtàwọn romance ara wọn tí mọ̀mọ́ ṣe Lizzy tí amẹ́bọ àmúbọ́ tóun náà ṣe tí Lizzy náà ṣe amẹ́bọ tó kàn pín wèrè ṣe láàrin ara wọn within 3 days the peace
the temporary peace don't scatter. The temporary peace within 3 days, it don't scatter. No be juju be that. No be juju be that. Temporary peace of 3 days don't scatter. And Dorcas was in peace with this woman for like years. Peace lane. Mama ṣe ti rí pé wọn ọ̀rẹ́ tí èèyàn ẹyọ kan tó value yín lẹ ti lose yẹn. Ẹ lè níyì mọ́ lójú anybody tẹ́ ẹ máa fi kú. Èèyàn ẹyọ kan àti tíìmù ẹyọ kan tó value yín tó pọ́n yín lé. Àwọn odó ló jẹ́ kí gbogbo èèyàn wò pé you are somebody, you are nothing. 3 days lẹ máa fi ń ṣe ara yín tẹjọ́ ń pín wèrè ṣe. 3 days náà ni peace ti sáré dàrú. Táwọn ọmọ warriors comment tínú yín náà dùn tẹrù pé ẹ ti rí bí gànbọ̀dí sí. Tínú yín náà dùn, tínú yín dùn pé yes, àwọn warriors ti dé bí Dorcas ṣó ti rí. Mọ̀mọ́ ṣe bí ọmọ ẹ̀kẹ́. Bí àgbàlagbà bá ṣe ń dàgbà sí náà lọ́gbọ́n orí ẹ̀ máa kéré sí. Tẹ́yìn náà ṣe bíi pé tẹ́ ẹ̀ ṣe bíi tòótọ́ tínú yín dùn tẹ́yìn èyí wà lẹ́ni ò sí nǹkan. Èyí wà lẹ́ni ò sí nǹkan. Wọ́n lẹ sáré da gbogbo ẹ̀rú yìí. Tẹ̀ tí lo 72 hours. Tẹ̀tẹ̀ ọmọ tó wá ń ṣe peace pẹ̀lú yín lọ́dún gbọ́ọ̀rọ̀ kí ló wá dé tẹ wá bàjá. Ṣé ti rí pé ẹ̀ ní ratings ní anywhere. Wẹ́nà ó ní mo ti sọ fún yín ó dìgbà téèyàn bá lọ síta tó bá lọ tẹ́bọ̀ ló tó máa mọ value diamond tóun ní. Tó bá gbé diamond dání tó mọ value ẹ̀. Tó bá ti wá lọ tó lọ gbókúta wá tó mọ value diamond tóun ní. Bọ́rọ̀ mọ̀mọ́ ṣe rí nìyẹn. She love to learn the hard way. Wọ́n ní ọmọ lẹ̀lẹ́ tó bá gbé sórí bẹ́ẹ̀dì ó máa rí bọ́ náà ni. Bí ọ̀rọ̀ ìyá yín ṣe rí nìyẹn. Àwọn warriors wá ń kó tèpètèpè. Wọ́n wá ń kó èpè fún ìyá. Ẹ ní believe pé àwọn tó ń praise mọ̀mọ́ 2 days ago àwọn náà wá ń rọ̀ òjò èpè pé lórí ìyá yín burú ni. Àwọn wá sọ pé òun ò ní dá Lizzy lọ tẹ́lẹ̀ ìfẹ́ kan sí white. Irọ́ ni o. Mọ̀mọ́ mọ̀ pé tóun bá ti lè dá lóhùn báyìí ayé òun ti bàjẹ́ lọ́wọ́ àwọn warriors. Ó ti mọ̀ pé tóun bá ti lè dá Lizzy lóhùn bá yẹyọ kan báyìí. Eléyìí gan tó sọ yìí ó sì máa gbèsè ẹ̀ lọ́wọ́ Lizzy. Wípé òun fẹ́ kí Lizzy stay white o. Ẹ mọ Lizzy náà. Bọ́ kí lẹ wá dé bẹ́ẹ̀. Kí lè yín gan Ọlọ́run. Ṣé kàn láìkì kẹ́ máa ṣẹ̀sí kẹ́ máa jẹ̀yà kẹ́ máa tẹ́ kiri ni because I don't understand. Kí lè yín náà ní gbogbo bí tẹ̀lé lọ ọ̀dọ̀ Lizzy how. Kí lè yín náà wá dé bẹ́ẹ̀. Kíyàn máa tẹ́ kiri. Eléyìí tẹ́ ẹ sọ yín sìn Lizzy máa ṣe 1 week show lé lórí. Ó tún ṣì máa ṣe mọ̀ pé ó ti gbàgbé yín tẹ́lẹ̀ nísìnyí ó sì tún máa gbé yín jáde. Ẹ tún máa tún ṣẹ̀sìn ju bẹ́ẹ̀ ṣe ṣẹ̀sìn lọ. Tẹ bá débí wọ́n drag yín ẹ débí wọ́n drag yín ẹ tún débẹ̀ yẹn náà wọ́n tún kó fún yín. No be you go and tọ́nà wọ́rọ̀ ní ṣé wọ́n pè yín sẹ́jọ́ Lizzy àti Àríjàní. Ṣé wọ́n pè yín sí if you have nothing to say why can't you just keep quiet. This is the person tó jẹ́ pé tó bá fẹ́ bá ṣe mọ̀mọ́ ẹ ti lọ fà pẹ̀lú gbogbo àwọn tí Lizzy hate ìbílẹ̀ Ìyábọ̀ Fọlá gbogbo wọn Dorcas ẹ ti lọ fà gan. Farida gbogbo àwọn ọmọ yín tó ń drag Lizzy yẹn ẹ ti lọ fà gan for her to forget. Kí lẹ lọ ṣe ń bẹ̀. Ó ní mò ń sọ pé what is your plan or kí lẹ rò pé kí ni ìmáa já sí náà. Lizzy máa sọ pé ẹ máa bọ̀ tó sì wàhálà mo ti dáríjì yín títí tó ti sọ fún wa several times pé o kì í dáríjì anybody forgiveness is a sin. Ẹ̀yin ẹ tún wá kóra yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Ẹ tún wá fi àwọn tíìmù yín ó yẹ kó já pánsì. Ẹ tún wá gbé life àwọn tíìmù yín. Ẹ tún gbé ẹ fẹ́ lè gbélé wọn lọ́wọ́ nu warriors. Mo ní ó yẹ kẹ́ ẹ demote mọ̀ wọ́n kẹ́ ẹ yọ kúrò. She's not fit to be a leader. She's not fit. Tó máa kó yín jẹ káàkiri kẹ́ tún lọ gbóúnjẹ jẹ lọ́wọ́ ọ̀tá yín kẹ́ ló gbókúrú jẹ lọ́wọ́ Lizzy. She's not fit to be a leader. For I'm a millionaire, I'm a mafia, I'm a maniac, I'm a ṣèkínní kan.
òun ló wá ń sá tó ń wá àwọn èèyàn tó fẹ́ gan bọdí pẹ̀lú tó wá fi ń ṣẹ̀sìn tó ní kálukú ń lé pé kí la ní ìdí ẹ ẹ̀gbọ́n nǹkan tí dọ́kà sì sọ ni pé òun kẹ̀ ó ní kó mọ̀ pé ó dá dúró ni o òun ò mọ̀ rí o pé òun ní àwọn evidence lélẹ̀ pé tó bá béèrè tó ìṣe ìsọbọ̀d òun ò mọ̀ rí o òun lè wà jẹ́yẹ̀ oníyà